mo fẹ́ ṣàlàyé bó o ṣe lè lo ewé yìí tí wàá fi gba ògo rẹ lọ́wọ́ àwọn arógòbògò jẹ. Nílẹ̀ Yorùbá ọmọ ń gbọ́ rí tí wọ́n sọ pé wọ́n ṣẹ́ lórí ni, àwọn ni wọ́n ṣẹ́ Táyé lórí fún Kẹ́hìndé, wọ́n ṣẹ́ Dòwú lórí f'Álàbá. Tí ìgbọ́ rí bàbá nígbà míì a máa ṣe ọmọ kan tó fẹ́ràn, a máa ṣe ọmọ kan lórí tó fún ọmọ tó fẹ́ràn. Ìyá a máa gbògo lọ́wọ́ ọmọ nígbà míì fọmọ tó fẹ́ràn. Ọ̀rẹ́ a máa gbà á lọ́wọ́ ọ̀rẹ́ ẹgbẹ́ ẹ̀. Ọkùnrin a máa gbògo lọ́wọ́ abo, abo a máa gbògo lọ́wọ́ akọ. Ìbàrí Elédùmarè ọba táyé rọ̀ bí agogo. Ẹ wò ó, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, ayé ò ní gbògo, wọn ò ní bògo jẹ́ mọ́ kálukú mi lára. Ìwọ tó wá rí i pé ò ń gbìyànjú títí gbogbo bí ọdẹ wọn ni àwọn ti fọwọ́ kàn ràwọ̀ ẹ̀, wọn ò jẹ́ ràwọ̀ ẹ̀ ó tàn, wọn ò jógo rẹ̀ ó yọ. Ọ wà lókèrè ò ní kógo yọ. Àmọ́ iye àwọn tó wà nílùú ọba tí wọn ò sì rí nǹkan kan ṣe, wọn ò rí tìjòyè ṣe débi tọ́ba, wọ́n sì wà ń lu ọba. Àwọn tó sì wà nílé, tó wà nínú oko, tó wà ní gbèríko, wọ́n sì ń dábìrà. Ìwọ travel out ni ó wà ní UK, ni ó wà ní London, ni ó wà ní US, ni ó wà níbikíbi, ni ó sì tó rí nǹkan kan ṣe. Kí ìsíráwọ̀ rẹ kó má jẹ́ kí wọ́n ti fọwọ́ kàn án. Kí lọ́ọ́ ṣe tàbí kí ni Yorùbá máa ń ṣe tó bá ti rí pé ayé ti fọwọ́ kàn ràwọ̀ wọn? Ewé tó ń wò yìí ni Yorùbá máa ń pè ní ewé àìlú. Ewé àìlú ni Yorùbá máa ń pè. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni Yorùbá gbà máa ń lo ewé àìlú, ọ̀kan nínú tí mo fẹ́ sọ fún wọn. Báwo lọ́ọ́ ṣe lo ewé àìlú láti gba ògo rẹ padà lọ́wọ́ àwọn tó ti lò ó? Ìwọ já ewé àìlú kó pọ̀ dáadáa. Tó bá ti já ewé àìlú tó bá pọ̀, ó máa ń wù mí kí n ṣiṣẹ́ yìí bí a ṣe máa ń ṣe tẹ́lẹ̀, kẹ́yìn náà rí bá a ṣe ń ṣe. Ṣùgbọ́n Facebook kò fààyè ẹ̀ lẹ̀ mọ́ torí rights of animals ni ò jẹ́ ká fààyè ẹ̀ lẹ̀ mọ́. Wọ́n á ní cruelty to animal ní tẹ́ bá ti ń kẹ́ran ọ̀sẹ̀ sínú igbó, tẹ́ ń kẹ́yẹ síbẹ̀ tẹ́ ń jó, wọ́n á lẹ̀ wà cruel to animal. Ìdí rèé tó fi máa ń wù mí kí n ṣàlàyé dáadáa. Obì olóko Ọlọ́run wọ́n tó pè mí pé ẹ dákun ẹ wá ṣàlàyé fún wa bá a ṣe lu iṣẹ́, farabalẹ̀ gbọ́ bá a ṣe ń ṣàlàyé ẹ̀ yìí dáadáa. Tó bá fi abọ́ ṣe pé nọ́mbà wa, nọ́mbà tó lè pè ní 09065636184. Dákun bá share program yìí, dákun bá like ẹ̀, follow page wa kó lè mọ̀ ọjọ́ pọ̀ àǹfààní. Ó lè kódà tó bá fẹ́ àwọn other platform wà tó ti lè rí wa bí YouTube. Subscribe to YouTube account wa The FM Herbers. Wà á rí òpó àǹfààní tó rí lórí Facebook, tó rí lórí TikTok bẹ́ẹ̀. Má jẹ́ ń padà sẹ́yìn, má jẹ́ ń káwọ́ àkárẹ̀ yìí. Ohun tí mo fẹ́ fi ṣe ọ́ lórí náà jẹ́ sọ fún ọ. Wá ewé àìlú kó pọ̀ dáadáa. Kó díẹ̀ tẹ́lẹ̀ ìkòkò tó ṣe é jóògùn. Wá ẹyẹ ilé funfun takọtabo. Ó fi ẹyẹ ilé funfun, ó fi abo ẹ̀, ó fẹ̀yìn ẹ̀ lélẹ̀. Ó wàá dàyà akọ, ó wàá dàdé. Ṣé mọ̀ bí ìgbà tọkùnrin àtobìnrin sùn? Bẹ́ẹ̀ lọ sì ṣe. Ó wàá gbọ́ atari àjà wàá wá 16, atari àjà 16. Ó wá ẹyẹ oriri, akọ àtabo ẹyẹ oriri wàá fi sí. Tó bá ti wá fi sí tán, ó wàá da ewé yẹn bò mọ́lẹ̀. Ìyẹn ewé àìlú, ó tún dà bò mọ́lẹ̀ tó wàá já tí ó wàá bò mọ́lẹ̀. Lẹ́yìn tó bá ti wá bò mọ́lẹ̀, ó wàá wá odidi ẹyẹ ọ̀sìn tó dáa tó pé pérépéré. Ó wàá dàyà ẹyẹ ọ̀sìn lé lórí mọ́lẹ̀. Ìwọ lọ́sìn, gbogbo ògo rẹ ayé ti kó lọ pátápátá, gbogbo ẹ̀ ni ó padà dé. Ó wá kó kìíní ìsínú kòkò bí mo ṣe sọ yìí, ó wá jó. Tó bá ti jó tán yányán ó bá parí. Tó bá ti jó tó bá ti kúnná tó bá ti tán, yá lọ kó kúnná kó wá kù lọ́ṣẹ. Ẹnìkan wá ní irú ọṣẹ wo la lè lò? Ó lè lọ́ṣẹ dúdú, ó lè lọ́ṣẹ mọ́làáfó, ó lè lọ́ṣẹ Ghana kó wá fi pò ó. Ọṣẹ mẹ́tẹ̀ẹ̀ta tí mo mọ̀ tó lè lò láti ṣiṣẹ́ yìí rèé o. Ṣé oògùn Yorùbá ìṣàwẹ́wà ẹ sáré lo lọ́ọ̀sì sáré lo oògùn Yorùbá ìṣàwẹ́wà ó ní bàbá wa ṣe ṣe. Téèyàn bá ṣe bọ́n ṣe é ṣe ní máa jó rí bó ṣe yẹ kó rí. Tó bá ti wá ṣe tó ti wá pò lọ́ṣẹ yìí tán, wọ́n máa bú kọ́ máa fi wẹ̀. Wà á múra o. Wọ́n ní kí nìdí mo fi ní ọ múra? Sẹ́ni tó ń lògo rẹ sínú rẹ̀ ó wàá dùn nígbà tí ò bá rógo wọn lò mọ́. Ìdí tí mo fi ní ọ múra nù. Tó bá ti wá ń lò ó, wà á mọ̀ wá nǹkan back to sender sí.
kẹ́ni tí ń lògo rẹ nígbà tó bá ti ń wálẹ̀ tí ò bá ti ríràwọ̀ rẹ lò mọ́ kó mọ̀ tó wá fi nǹkan míì ṣe ọ́. Wọ́n ní kí lọ lè ṣe ọṣẹ rèé back to sender tó dájú ni. Ìwọ náà kú mọ iléeṣẹ́ rẹ̀ wọ́n fẹ́ máa bá ventures oríṣi back to sender méjì ló wà ní péjì wa báyìí. Ìkan wà ń bẹ̀ 70,000, ìkan wà ń bẹ̀ tó jẹ́ 200,000 ní kí ẹ̀ ìyẹn náà ń pè ní arápá nìka òkòkò nìka ìka nìka àjàkáyé ọtí mọ́ṣẹ́ ọ̀hún. Ẹ̀yin tẹ́ ẹ ti rà á mo bá yín Elédùmarè lógo. Ẹ̀yin tẹ́ ẹ rà á tẹ́ ẹ tó rà á ránṣẹ́ fáwọn èèyàn yín mo tó kí í pẹ́ ṣeun o. Ilé iṣẹ́ ti yín náà ò ní jóná ìbànújẹ́ ò ní bá yín tọmọtọmọ. Ó wá fẹ́ pè wá pé ká bọ̀ ṣiṣẹ́ ìtàbó fẹ́ ká pè wá fáǹfààní mi pé nọ́mbà wa 09065636184. Ìlú Òṣogbo láwà àdúgbò tó ń pè lọ́kìnní láwà lóṣogbo. Tó bá ti ń bọ̀ tó bá ti dé First Junction kíní ìwọ pé nọ́mbà iléeṣẹ́ wa bọ́ọ̀ṣì dé iléeṣẹ́ wa lágbára Elédùmarè á júwe fún ọ. Ire o.